kí gbogbo àwọn ọmọ Oòduà káàkiri àgbáyé níbi tí ó kálukú wá ṣe ń gbọ́ wa. Orúkọ tèmi òun náà ni olóyè Dìran ọmọ Báńgbọ́pá tí gbogbo èèyàn ń pè ní bàbá ìṣọ̀kan ilẹ̀ Oòduà. Mo kí a pé a kó àsìkò níbi tí ó kálukú bá wà. Nǹkan tí a kàn fẹ́ fi hàn wá lójú ìwòran yìí ni pé nínú àwọn ẹ̀bùn tí Ọlọ́run dá fún àwa ọmọ Oòduà nílẹ̀ Yorùbá, ibi tẹ́ ń wò inú oko ti tèmi ni, torí iṣẹ́ àgbẹ̀ ni mo ṣe láti ìgbà tí mo ṣe fi iṣẹ́ ológun sílẹ̀ tí mo ti fẹ̀yìntì. Ẹ wo apá ìbáyìí lọ báyìí inú kòkó mi níbí, bákan náà ni gbogbo òkè báyìí lọ sókè báyìí inú kòkó mi ni. Bó tí Ọlọ́run fún àwa ọmọ Oòduà ló wú mi lórí tó yẹ láti lè sọ léyìí fún wa. Tá a bá délẹ̀ Oòduà, nǹkan ọrọ̀ ajé wa wà nílẹ̀ wa. Yóò jẹ́ ìyàlẹ́nu fún yín pé mo wá sínú oko lónìí láti mú nǹkan jíjẹ fún àwọn èèyàn nílé, torí gbogbo ìrìnàjò àárín káàkiri kò fi wá lọ́kàn balẹ̀ pé a lè máa ráyè wá sóko ní déédéé. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ apá kan nínú oko mi ó ti kún gbóná torí kò sáàyè fún mi àárín káàkiri náà lórí ọ̀rọ̀ ilẹ̀ Oòduà yìí. Àmọ́ mo ní oore-ọ̀fẹ́ láti sáré wá wo inú oko lénìí. Mo wá ní kí n mú iṣu kan fún àwọn ọmọ mi nínú àwọn ebè iṣu kan. Tí ẹ bá ń wo ojú ìwòran yín dáadáa, iṣu tí ẹ ń wò nílẹ̀ yìí yóò jẹ́ ìyàlẹ́nu fún yín pé orí ebè iṣu kan ni mo ti wú gbogbo eléyìí. Ebè iṣu kan nílẹ̀ Oòduà mo ti wú gbogbo eléyìí. So tẹ́ ẹ bá ń wo iṣu yìí, tí ẹ bá gbin iṣu yìí tó yẹ pé láàrin ọdún kan la rí eléyìí wú jáde nínú ilẹ̀, láàrin ọdún kan la wú eléyìí jáde nínú ilẹ̀. Tí a bá wá náwó síbẹ̀ tá a fẹ́ lójú, tá a bá fi eléyìí dá oko tá a gbin 100 hips ebè iṣu eléyìí, ẹ dákun, ṣé a lè jẹ ogún èèyàn lè jẹ eléyìí lẹ́ẹ̀kan? Tó bá fi gún yàn, ogún èèyàn wọ́n jẹ eléyìí lẹ́ẹ̀kan. Ebè iṣu kan nílẹ̀ Oòduà o. Àwa Yorùbá nìkan la sì ní iṣu yìí. Tí ń dúdú iṣu ń bò míì mọ́ lẹ́yìn ilẹ̀ Yorùbá. Iṣu àdáyébá ti Yorùbá lélẹ́yìí. Nínú àwọn ogún tí wọ́n fi sílẹ̀ fún wa tọ́lọ́run dá máa wà níbí inú, òyìnbó ìgbìn iṣu yìí o, òyìnbó ìgbìn, àwa Yorùbá là ń gbin iṣu yìí. Iṣu yìí là ń pè ní tàǹpà tàbí iṣu dàgí tàbí àsámọ́dì igi. Nínú iṣu tí ń bẹ nílẹ̀ Yorùbá òun ni iṣu yìí. So tí ẹ bá ń wo iṣu yìí, iṣu tá a wà lórí ebè kan tí ogún èèyàn lè jẹ lẹ́ẹ̀kan, tá a bá fi iṣu yìí sílẹ̀ di ọdún tó ń bọ̀, géńdé méjì wọn ò lè rú. Ẹ̀bùn tọ́lọ́run fún ilẹ̀ Yorùbá nílẹ̀ Oòduà nù. Ìdí ìta fi sọ wípé ilé tó lọ ẹ jẹ́ ká padà sílé, ẹ jẹ́ àmójútó lé wa. Àwọn tí wọ́n ń da màálù jẹ oko wa, wọ́n ní motive lọ́kàn, wọ́n ní nǹkan kan lọ́kàn kán tó máa fi màálù jẹ wá lóko. Nígbà tí wọ́n bá dẹ́rù bà àwọn yẹn wá nínú igbó, tẹ́rù Fúlàní ń bà wá nínú igbó, àní lè dáko mọ́, àní lè mú oúnjẹ wọn jáde nínú igbó mọ́. Nípa ẹsẹ̀ bẹ́ẹ̀, oṣù tí wọ́n bá gbé fún wa nílẹ̀ Haúsá, iṣu la máa jẹ, àlùbọ́sà wọn la máa jẹ, ata wọn la máa jẹ. Bẹ́ẹ̀ kò sí nǹkan kan nílẹ̀ Yorùbá tí Yorùbá gbìn tí ò dára. Iṣu tí a fojú tá a fi hàn lójú ìwòran yìí, nínú oko èmi lo fertilizer, mi ò kì í lo fertilizer. Tarí tí mo bá lò nínú oko yìí fún àwọn igi kòkó mi ni mo lo tarí fún. Iṣu yìí a lo fertilizer sí o, ààbò ajílẹ̀ sí díẹ̀ tó fi sílẹ̀ jáde fún wa. Agbésù yìí ní January ọdún tá a wà yìí òun la wú jáde yìí o. Àwọn ọmọ Oòduà ilé tó lọ, àwọn ọmọ Oòduà ilé tó lọ o. Eléyìí gan lásán tó nǹkan òwúrí fún wa. Iṣu tá a wà lórí ebè kan tí ó yẹ pé ogún èèyàn wọn ò lè jẹ tán ní tí a bá fi gún yán. Ẹ dákun ẹ já ronú, ẹ dákun ẹ̀yin ọmọ Oòduà káàkiri àgbáyé ibi tẹ́ ẹ wà, pàápàá ẹ̀yin tẹ́ ẹ wà ní orí ọ̀nà ẹnu ẹgbẹ́ ọ̀nà ìṣọ̀kan ilẹ̀ Oòduà, ọ̀nà ìṣọ̀kan ọmọ Oòduà. Ọlọ́run ràn yín lọ́wọ́ o, àwọn alálẹ̀ ó dìde sí yín, ẹ ràn wá lọ́wọ́. Àwa náà wà nílé àti fi ara wa àtẹ̀mí wa sílẹ̀ láti rìnrìn àjò yìí, torí tí ń bẹ nílẹ̀ wa àwa tá a rí ó ń wú wa lórí. Báwo làwọn tí ògbọ́n tí wọ́n sì máa lé akó ònú oko wa, wọ́n máa fi màálù jẹ oko wa, wọ́n máa pa wá nú oko, ká bàa lè sá kúrò ló ká má lè dá oko mọ́, ká wá di atọrọjẹ. A máa dúró ẹgbẹ́ tí níjọ́ tí Haúsá bá tó kó màálù wá látò jẹun, níjọ́ tí wọ́n bá tó kó ata wá látò jata, níjọ́ tí wọ́n bá tó kó ẹ̀wà wá látò jẹ̀wà. Oko ẹ̀wà mi wà ń sàlẹ̀ ń bẹ̀ yẹn gẹ́gẹ́ bí ó tó sáré oko kan tí mo fi gbin ẹ̀wà. Ní tí mo ti wú já tí mo ti ká jáde nínú ẹ̀wà yẹn lọ́dún yìí, tán ti wá bá mi oníṣẹ́ ojúmọ́ ti wá bá mi ká jáde nínú ẹ̀wà yẹn lọ́dún yìí, èmi ni mo mọ̀.
bí òjò ṣe dà wá láàmú tó síbẹ̀síbẹ̀ náà ẹ wo iṣu o bójò ṣe dà wá láàmú tó ẹ wo iṣu tá a wú jáde iṣu tá a gbìn ní oṣù January ẹ wo tá a wú jáde ńbẹ̀ nínú oṣù November. So ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló wà nílẹ̀ Yorùbá tó yẹ ká develop ká gbé lárugẹ. Abẹ̀yìn arọ̀yìn ẹ dákun gbogbo tó lọ́n bá fún yín ẹ náà sílẹ̀ Oòduà kílẹ̀ Oòduà lè dàgbà ọmọ yín ó jèrè àjọlẹ̀ ń dá mo nígbàgbọ́ pé àjọlẹ̀ ń dá gbogbo tẹ́ ẹ bá mọ̀ tẹ́ fi sí ọmọ yín máa jèrè ẹ o ẹ̀yin gan ó jèrè ẹ torí kò lè pẹ́ kò lè jìnnà tílẹ̀ wá fi dá dúró. Èèyàn kan ló rán mi níṣẹ́ tí mò ń ṣe lọ́rọ̀ ilẹ̀ Oòduà àwọn aláṣekù ilẹ̀ Oòduà náà rán mi níṣẹ́ mo sì wà dìtámì débi pé ẹ̀mí mo fi lélẹ̀ ara mo fi lélẹ̀ àmọ́ ẹ̀mí mi ò ní bọ́ lérí ká délé Oòduà àjọ délé Oòduà ẹ̀mí ni ó tún gbádùn ilẹ̀ Oòduà náà ní agbára lọ́wọ́ Ọlọ́run lágbára lọ́wọ́ Elédùmarè ọba tó dálé ayé ọba tó sílẹ̀kùn ọjọ́ òní tẹ́nìkan ò lè di lọ́wọ́ gbogbo yín pátá tẹ bá ná tọrọ ẹ bá ná kọ́bọ̀ lórí ìrìn àjò mo sọ fún yín ní agbára lọ́wọ́ Ọlọ́run ní agbára lọ́wọ́ alálẹ̀ ilẹ̀ Oòduà ẹ ní regret ẹ ní dára yín lẹ́bi ẹ sì ní nànánù lórí ẹ bá a ti fẹ́ rí bẹ́ẹ̀ ni ó rí Oòduà ó gbè wá o Oòduà ó gbè wá o Oòduà ó gbè wá o ẹ ṣé láyọ̀ àtàláfíà lẹ́ẹ̀ máa pàdé lé o ẹ ṣé o.